àsìkò yìí ìròyìn Yajoyajo la mú wá fún yín láti kàn ní jígí alára. Ọ̀gọ̀rọ̀ àwọn ẹlẹ́wọ̀n ló ti sá lọ báyìí lọ́gbà ẹ̀wọ̀n nípínlẹ̀ Borno. Iléeṣẹ́ tó ń rí sí ọgbà àtúnṣe ìwà lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti kéde wípé àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n tó 281 ni wọ́n ti di àwátì báyìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tó wáyé ní Maiduguri nípínlẹ̀ Borno tó sì ya ọgbà odi tí wọ́n mọ iléeṣẹ́ ọ̀hún ká. Iléeṣẹ́ àwọn ni wọ́n ti wá fi ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún tí wọ́n wá léde pẹ̀lú àfikún wípé wọ́n ti bun gbogbo àwọn iléeṣẹ́ ọ̀rọ̀ ààbò gbọ́ nípa àti lè ràn wọ́n lọ́wọ́ kí wọ́n padà rí àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n fi ẹ̀yìn kan lùgbẹ́ mú padà. Nínú àtẹ̀jáde látọwọ́ alukoro iléeṣẹ́ tó ń rí sí ọgbà àtúnṣe nílẹ̀ yìí Abubakar Umar, iléeṣẹ́ náà ti jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tó wáyé ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ní ọgbà àtúnṣe tó fi mọ́ ilégbé àwọn òṣìṣẹ́ wọn. Ẹ̀wẹ̀ Umar ló jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ ti padà tẹ 7 nínú àwọn ẹlẹ́wọ̀n tó mórí bọ́ náà. Ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ láti rí dájú pé wọ́n wá àwọn tó kù wọ́n sì dá wọn padà. Kò ní jù báyìí lọ ìròyìn Yajoyajo wa fún tèmi níkànnì jígí alára látẹ̀ka ìròyìn wa nípínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ́wùnmí Abíóyè Bámigbóṣe lóníròyìn yín. Ẹ máa darapọ̀ mọ́ wa lórí ọ̀kanòjọ̀kan ìròyìn Yajoyajo àti ìròyìn ìṣẹ́jú àyà. Má gbàgbé láti subscribe sí ìkànnì jígí alára 24. Ẹ máa yáṣẹ́. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.